Ẹ kú dédé ìwòyí o ẹ̀yin ẹlẹ́gbẹ́ mi níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ẹ̀yin ọmọ Yorùbá pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá ní gbogbo jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Mo kí yín, Ọlọ́run á dúró tì yín, àní fojú sunkún ara wa. Ìnira tó wà nílẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí, àní bánira yìí lọ, àní bánira yìí lọ. Àkọ́kọ́ mo ní kí n sọ fún yín ní orí SOKOTI TV. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń sọ fún mi pé ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ bá mi love. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀yin kan ń ṣe mọ̀ díẹ̀ náà ni tí ó fi grow dé ibi tá a fẹ́ kó dé. Ṣùgbọ́n pàtàkì jùlọ mo ní láti fi yé gbogbo àwọn olólùfẹ́ mi wípé mo dá SOKOTI TV sílẹ̀ tẹ́lẹ̀ láti máa upload àwọn sinimá lóríṣiríṣi, ní àwọn tó pani lẹ́rìn, àwọn tó kọ́ni lọ́gbọ́n. Kì í ṣe kákàndédé rẹ́rìn nìkan, kì í ṣe kákàndédé kọ́gbọ́n nìkan. A rẹ́rìn, a kọ́gbọ́n, torí pé ẹ̀rín ní ìsìn pẹ̀lú gbogbo bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀pọ̀ àyàn lẹ́rìn mọ́ yìí, pẹ̀lú gbogbo hílàhílo tó bá gbogbo ọmọ orílẹ̀-èdè yìí, pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá, lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, pẹ̀lú ìnira tí àwọn èèyàn péréte kan tí wọ́n kó gbogbo orílẹ̀-èdè yìí sí lórí pé mo fẹ́ dìtẹ̀ mọ́ ẹyọ ẹnìkan. Inú mi dùn pé níjọ́ tí nǹkan yìí ṣẹlẹ̀ gangan ni mo ti sọ̀rọ̀. Mo dẹ̀ sọ ohun tójú wa ó rí lórí ìpinnu àwọn èèyàn péréte yẹn. Ẹ sì ti rí tí ojú wa ń rí àti tó rí lọ́wọ́lọ́wọ́ báyìí. So ṣe rí ọ̀rọ̀ à ń sọ̀rọ̀ Yorùbá nation ni o, à ń sọ̀rọ̀ òṣèlú ni o. Ṣé mọ̀ pé gbogbo ẹ̀ máa tó dópin, gbogbo ẹ̀ tó títí oṣù kan sísìn, gbogbo ẹ̀ ó dópin. But ohun tí mò ń try láti sọ ni pé mò ń pèlò àwọn iṣẹ́ kan ní àwọn iṣẹ́ ribiribi tó máa mú kí ẹ̀yin Yorùbá kẹ́ ẹ gbà pé bí ìgbà jẹ́ pé Nàìjíríà lẹ́wà. Ẹ máa rí gbogbo tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Then ẹ máa dunnú lórí culture wa tí ẹ̀ ń rí. A máa mú wá sí etí gbọ́ wa gbogbo nǹkan tó ń lọ, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ happening ní gbogbo àgbáyé, pàápàá jùlọ nínú ìran ti ọmọ Yorùbá. A máa fi ṣe fíìmù ọ̀hún. Mo ti ń pò ó pọ̀ lọ́wọ́ báyìí. Bó tilẹ̀ jẹ́ pé mo lè má tí ì máa upload ẹ̀ nísìn. Ṣùgbọ́n ní kété tá a bá ti parí election tí màá fi occupy yẹn nìyẹn. Mo sì mọ̀ pé nínú èpè nínú àdúrà èyí tó bá jẹ mọ́kẹ́ fún mi ò ní sọ̀jù bẹ́ẹ̀ lọ, torí mo mọ ohun tí mo gbé dání, mo mọ nǹkan tí mo fẹ́ máa fún yín wò. So lórí ọ̀rọ̀ ti Nàìjíríà tí mò ń sọ, ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ kú rọ́jú o, pẹ̀lú ògo Ọlọ́run. N tó wà nílẹ̀ yìí àwa ò ní bógun yìí lọ, a ní bébí lọ, ojú ò ní tì wá. Ẹ̀rù àtijẹ àti mu àwọn èèyàn kan ló ń bà mí. Ẹ̀rù àtijẹ àti mu àwọn èèyàn kan ló ń bà mí. Nǹkan tí mo fẹ́ sọ yìí, mo fi àlùkùránì búra, mi ò ní parọ́. Lánàá mo lọ sí ìlú Èkó. Ìgbà tí mo dé ìlú Èkó, owó díẹ̀ wà nínú àkáǹtì mi. Mo ti rí epo láti jẹta. Bó lè jẹ́ pé epo ọ̀wọ́n gógó ni mo rà. Mo ra epo ní 350 per litre, 350 naira per litre ni mo rẹ̀ po. Mo dẹ̀ ra full tank. Mọ́tò ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ báyẹn. Nígbà tó jẹ́ pé agbára Ọlọ́run ti jẹ́ kí agbára mi ó ká. Now kò wá sí 1 naira lọ́wọ́ mi
gẹ́gẹ́ bí cash máa wò pé tí n bá lọ lójú ọ̀nà màá gba àti pàápàá jùlọ ká tó kébi ó tó pa mí torí mo ti tè kó Ìbàdàn ó máa ti wọ Èkó torí kò sí bẹ́ẹ̀ sí go slow lọ́nà yẹn mọ́ ń sìn. So la bá gbéra la bá dé Èkó. Ìgbà tá a dé Èkó nǹkan kan ń dún lẹ́sẹ̀ mọ́tò mi mo wá wò pé kí ọmọ tá a jọ lọ kó jẹ́ àti ẹ̀ kọ́kọ́ wá owó dé Ẹ̀gbá náà. Tá a bá wá owó dé Ẹ̀gbá ká fi jẹun náà tá a bá jẹun ká tó lọ wo nǹkan tó ń dún lẹ́sẹ̀ mọ́tò mi yẹn nílé mẹkáníìkì. Tá a bá dé agree bẹ́ẹ̀ tá a bá bẹ̀rẹ̀ sí ní wá ATM tá a bá bẹ̀rẹ̀ sí wá POS sorry gbogbo ibi tí POS wà tá a bá débẹ̀ ṣe mọ̀ pé wọ́n ń gbé kinní bọ́ọ̀dù pé wọ́n ṣe POS níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ majority bóyá bíi 78 to 80% ni wọn ò tiẹ̀ ṣílẹ̀kùn nígbà tá a bá débẹ̀ làkàn máa bá pé wọ́n ti ilẹ̀kùn ibẹ̀ yẹn. So tó túmọ̀ sí pé àwọn yẹn ọwọ́ pé wọ́n kàn ń bá àwọn èèyàn transfer owó nìkan náà ṣe bẹ̀. Nígbà tí wọ́n dẹ̀ ti lówó tí wọ́n fẹ́ san fáwọn èèyàn kò sí rísì fún wọn láti wà níbẹ̀ àwọn yẹn ò sí níbẹ̀ mọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ wọn yẹn àwọn èèyàn kan lè gbé owó wá 100,000 200,000 wọ́n ní kán bá wọn san sínú àkáǹtì wọn àyẹ́ gbé fún wọn àwọn máa fi ṣe bísínẹ́sì tiwọn wọ́n transfer sínú àkáǹtì oníyẹn. So kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọn kì í lọ báǹkì kan tó rí owó tí wọ́n fi ṣe tí wọ́n fún àwọn èèyàn tí wọ́n tà fáwọn èèyàn. Now ètò wa jẹ́ ìbànújẹ́ mi ni pé mo wá pòyì fún bíi 2.5 hours nígboro Èkó mo fi Ọlọ́run Elédùmarè búra ọ̀nà kan ni mo ti rí. Ọ̀nà kan tá a ti rí yẹn wọ́n bá ní lórí 5,000 màá san 2,000 naira. Báwo ni mo ṣe máa san báwo ni mo ṣe fẹ́ san 2,000 naira lórí 5,000? Ọmọ tí mo ti rán pé kọ́kọ́ lọ bèrè lọ́wọ́ wọn mo rò pé bóyá kò mọ nǹkan tí yóò ń sọ ni mo sọ̀kalẹ̀ fúnra mi mo lọ bèrè lọ́wọ́ wọn. Wọ́n bá ní àwọn ní ṣùgbọ́n 2,000 la máa san lórí 5,000. Mo wá wò pé irú orí burúkú wò lélẹ́yìí báwo ni ṣe máa inú tiẹ̀ bí mi mo kàn bínú kó wájú ẹ̀ ni. Àṣé kí n ti mọ̀ bó bá tiẹ̀ jẹ́ pé 5,000 ni màá gbà tí wọ́n yọ 3,000 wọ́ kí n tiẹ̀ ní nǹkan tí màá fi jẹun èmi wá believe pé àṣẹ́bẹ́ kò la wà màá rí. Mo fi Ọlọ́run Elédùmarè búra gbogbo ibi tí mò ń lọ pátá mi ò rí mọ́. Mo dẹ̀ ti rin jìnnà gan sí ibi tí mo ti rí lákọ̀ọ́kọ́ yẹn. Ibi tí mo ti rí lákọ̀ọ́kọ́ yẹn Bágà mo ti wá dé area mo ti súnmọ́ Sódì gbogbo ibi tí mo ti wá káàkiri ṣé màá tún wá padà lóṣòdì láti area very close to Òṣòdì kí n tó padà sí Bágà tí mo ti rí ọ̀nà oró kan tí mo ti rí yẹn. So mo ṣáà gbé mọ́tò lọ ní mẹkáníìkì àṣà parí mọ́tò títí ìrọ̀lẹ́. Mo fi Ọlọ́run Elédùmarè búra mo fi àlùkùránì búra ní alẹ́ àná bá ti jẹun ọpẹ́lọpẹ́ Tóyìn aṣẹ́wó tó re Mẹ́kà hòtẹ́ẹ̀lì tí mo lodge sí mo bá ń bẹ̀. So àwọn ọmọ ẹ̀ ṣe rice pẹ̀lẹ́jà òun ni mo bá tún jẹ lọ́wọ́ bá ní ọ̀yá ẹ lọ gbọ́ òun àtọmọ mi tá a jọ lọ lọ́ba ní ọ̀yá ẹ lọ bá dáàdì yín bryce ní ẹ bá bryce fún mi. Ọlọ́run Elédùmarè ń gbọ́ di onílé oúnjẹ tí mo jẹ lánàá nìyẹn. Di onílé oúnjẹ tí mo jẹ lánàá nìyẹn. Mi ìwà sáàrí nǹkan kan bẹ́ẹ̀ mo gba omi òun náà ló bá mi san owó. So gbà tó dẹ̀ di láàárọ̀ yìí tí mò ń padà bọ̀ ẹni tí mo lọ bá ẹni yẹn bá bọ̀ mí 100,000. Ọdún wo ni mo ti rí káàsì tó ju 10,000-15,000 lọ? Ọjọ́ wo ni mo ti rí last? Kíní yẹn dẹ́rù bà mí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹni yẹn mo ṣàdúrà fún gan. Mo bá gbéra
bàbá ń bọ̀ ẹni yẹn gangan ni mo mọ̀ lọ́dọ̀ ẹ̀ bá gbéra bàbá ń bọ̀ lílọ ọ̀dọ̀ ẹ̀ tí mo dẹ̀ lọ́dọ̀ ẹ̀ náà nítorí mo ti pè é pé mi ò lówó lọ́wọ́ ó dẹ̀ ní kí n wá pé àjọjọ síra wọn nǹkan tó bá wà nílẹ̀ so ó dẹ̀ fún mi ní 100,000 mo wá ń bọ̀ lójú ọ̀nà èyí tó kọ́kọ́ yà mí lẹ́nu rèé ibi tó fi jẹ́ pé tá a bá ń gbé ìjọba ṣẹ́ èpè 10 ó yẹ ká máa ṣẹ́ bíi 7 fún àwa ara wa ibi mo ti ń bọ̀ lójú ọ̀nà mo bá rí ilé epo NNPC kan mo rí pé ọ̀nà bíi 4 wọ́n gbà tó wọbẹ̀ mo rí pé tèmi náà bá kíù sí ọ̀nà kan mọ́tò tó máa wà wájú mi ò lè ju bíi 15 sí 20 lọ mo bá kíù sẹ́yìn ẹ̀ mo ti kú òǹgbòrò Èkó dáadáa mo ti wà lógùn state so mo bá wà ń bẹ̀ nígbà táwọn wá di pé mọ́tò ò máa sún mo bá gbéra mo bá lọ sí ìdí ibi tí wọ́n ti ń ta epo mo kàn discover wípé àwọn ọmọ tí wọ́n ń ta epo yẹn wọ́n ń bẹ̀rù mọ́níjà yẹn wọ́n dìtẹ̀ ẹnìkan pé kọ́ mọ báwọn wo mọ́níjà wà ní iwájú ọ́fíìsì lọ́ọ̀kan ó jìnnà díẹ̀ síbi tí wọ́n ti ń tẹ̀po so tí mọ́níjà yẹn bá ti dìde báyìí wọ́n ti bọ̀ wọ́n kí ló dé kí ni àṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ta epo fún nínú mọ́tò yẹn ẹlòmíì kó kẹ́ẹ̀gì 30 litre yẹn ẹlòmíì kó 4-5 sínú mọ́tò wọ́n wá ṣe bí ìgbà tó jẹ́ pé epo mọ́tò wọn ń tà since tí ọ̀gá wọn yẹn rìn jìnnà sí wọn àti ibi tó wà jìnnà tó bá rí i pé wọ́n ń ta epo lọ́ọ̀kan inú síìtì ẹ̀yìn orí síìtì ẹ̀yìn ẹni wọ́n ń kó kinní yẹn lé bí ìgbà jẹ́ pé wọ́n ń ta epo sínú mọ́tò náà ló máa jẹ́ lọ́ọ̀kan títí èmi kàn rí i pé wọ́n ti ń pẹ́ jù lórí mọ́tò kan ni mo ṣe lọ bẹ̀ nígbà tí máa débẹ̀ mo wá rí i pé ẹlòmíì 30 litres yẹn 4 ló kó sínú mọ́tò so wọ́n á kọ́kọ́ máa súré lódù àwọn kẹ́ẹ̀gì yẹn ẹni yẹn normal price ni wọ́n ń tà ń bẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ yẹn dẹ̀ ń gba 500 naira lórí kẹ́ẹ̀gì kọ̀ọ̀kan yẹn so mo wá rí ibi ọ̀sán ṣe ti pé wọ́n tó wá ń sọ láàrin àwọn pé ẹni tí mọ́níjà bá ká iṣẹ́ ìtàn lónìí kìnnì kan wọ́n ń sọ tá wọ́n yọ sọ wọ́n ń sọ tá wà tá èpo ń gbọ́ mo wá ní kí n tẹ́yìn náà ń ta etí pọ̀ ju wọ́n ti ẹ̀jẹ̀ pé ẹ̀yìn ní sọ pé kẹ́ ẹ mọ́ ta kẹ́ẹ̀gì bó jẹ́ yọ kan péré lẹ́tì wá ń tà fún wọn at least èyí tẹ́yìn ń ta etí pọ̀ ju 3-4 ẹni tó bá àwọn tó gbé kẹ́ẹ̀gì wá fún ara wọn tí kò so mọ́tò wọ́n sọ gẹ́yìn yẹn wá sọ fún wọn pé 1,000 ló máa gbà ó fún 30 litre kíní yẹn ń run mí nínú mo wò wípé àbí kí n lọ sọ fún mọ́níjà wípé mọ́níjà kí ló dé àwọn ọmọ tẹ́ ẹ fi síbẹ̀ yẹn nǹkan báyìí ni wọ́n ń ṣe kí n lọ sọ yẹn ṣùgbọ́n mo wò pé ṣé kí téèyàn tún wá tọwọ́ irú èmi bàjẹ́ ni tó bá jẹ́ pé ọlọ́run fẹ́ na àwọn yẹn lẹ́gba kọ́lọ́run ti ara ẹlòmíì nà kọ́lọ́run ti ipasẹ̀ ẹlòmíì nà wọ́n kó mọ̀ jẹ́ èmi mo sá ń pa kinní yẹn mọ́ra àwọn tó ń gbé kẹ́ẹ̀gì lọ́wọ́ tó ní tí wọn ò gbé mọ́tò tí wọ́n ní 1,000 ló máa gbà ó sá yarí pé òkè 700 délẹ̀ àwọn yẹn ní rà tí wọ́n bá ta bíi 3 sí wọ́n fẹ́ ta full tank mọ́tò kan tí wọ́n bá ta 30 litres 3 tàbí 2 ló nítọ̀ nínú mọ́tò wọ́n á ta full load full tank wọ́n á tún súré ta bíi 3 tàbí 2 nínú 30 litres tí wọ́n kó sílẹ̀ 30 litres 3 tí wọ́n bá ta ó mi pé 2,100 yẹn at the rate of 700 naira. ẹ dákun torí ọlọ́run ẹ̀yin èèyàn mo bẹ̀ yín lórúkọ ọlọ́run ṣé tá a bá ṣẹ́ èpè 10 fún ìjọba ẹ dákun ṣé kò yẹ káwọn náà ò pín 5 nínú ẹ̀ irú àwọn èèyàn yẹn ṣé ìjọba ló tó ń fara yẹn ni wá NNPC station ni o tí wọ́n ti ń ta normal price ẹ dákun tó bá yá a máa bú Buhari a máa bú àwọn kan a máa bú àwọn gọ́fúnà a máa bú ṣé gọ́fúnà ni wọ́n tún fẹ́ lọ kówó yẹn fún torí ọlọ́run tí mo dẹ̀ mọ̀ wípé àwọn èèyàn yẹn kò certain pé wọn ò ní fowó yẹn wo nǹkan táwọn náà fẹ́ mi ì ṣépè fún wọn
torí ẹnu mi ò gbà láti ṣépè fún wọn torí lọ́kàn ara wọn àwọn sì rí i pé oore làwọn ń ṣe lójú ara wọn. Oore tẹ̀ ń ṣe téèyàn máa ra kẹ́ẹ̀gì 30 litre tẹ̀dẹ̀ máa gba 700 naira lọ́wọ́ ẹ̀. So tó bá fi 700 naira yẹn mọ́ owó tó fi gba kìíní ṣé kò ti máa lọ sí 300 and 300 plus tá a fi ń ra ní àwọn ordinary filling station ṣé kò tí ì tó ṣé kò tí ì súnmọ́. So ìnira táwa gangan fi ń ni ara wa lára ó ti pọ̀ jù. Mo sì rí i pé nínú ẹ́písòdù kan wà tí mo ṣe sẹ́yìn tí mo sọ fún wa wípé gbogbo eléyìí ò tí ì dé o tí mo sọ fún wa wípé díẹ̀ lọ́wọ́ ọmọ tó yọ ọmọ burúkú púpọ̀ lọ́wọ́ àwọn òbí tó bí wọn. Wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ wípé ìjọba là ń bú ṣùgbọ́n wọ́ àwa ara wa ló ti ń wá tí ìjọba ọmọ ẹni tẹ̀ sí. Irú ẹ̀ lè tó wá dé yẹn ẹ wo àwọn ọ̀rọ̀ tí mo sọ sẹ́yìn bó ṣe ń jà bí èpè báyìí. Now ẹ dákun torí Ọlọ́run ṣé àdúrà ló tọ́ sírú àwọn ọmọ yẹn ni àbí èpè in the course of pé àwọn fẹ́ ran ẹnìkan lọ́wọ́ lójú ara wọn àwọn tó ń gbé kẹ́gì wá yẹn wọ́n ràn wọ́n lọ́wọ́ ni o. Ara ń ta níbi kí n lọ sọ fún mọ́níjà tí wọ́n ń sá fún yẹn torí wọ́n ti jẹ́ kí n mọ̀ pé ẹni tó bá ti ká mọ́ lọ́wọ́ iṣẹ́ òǹtọ̀ ń tán nílé epo yẹn. Mọ́níjà yẹn ò dẹ̀ ṣe Yorùbá. So tí mọ́níjà yẹn bá ti wá dìde tó bá ti ń bọ̀ sọ́nà lépo wọ́n á pariwo pé gbogbo àwọn ẹ̀kọ́ kẹ́gì ẹ̀kọ́kọ́ wọ́n ti kálukú ti sá sẹ́yìn. Even kí èèyàn máa lọ síbòmí kan mọ́jẹ̀ pọ́dọ̀ wà ló ń bọ̀ tó bá ti dìde báyìí wọ́n ti pariwo pé gbogbo àwọn oníkẹ́gì wọ́n tún ti kó kẹ́gì yẹn sá lọ. So bẹ́ẹ̀ ni ẹ bá ti lọ ibi tó bá fẹ́ lọ tí ó fi lọ tí ó fi bọ̀ wọn ní ta wọn ní ta kẹ́gì yẹn tó bá tún ti pọ́ lọ́rìn jìnnà síwájú àwọn á tó bẹ̀rẹ̀ sí máa ta lọ tó bá tún ti ń padà bọ̀ láti ibi tó ń lọ wọ́n tún so títí tó fi di pé epo yẹn kàn mí mo lo ×3 time tó yẹ kó kàn mí nítorí iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn tí wọ́n dẹ̀ fi ń enrich ara wọn. Ẹ dákun kí ni ẹjọ́ ìjọba lórí ìyẹn torí Ọlọ́run kí ni ẹjọ́ àwọn elépo lórí ìyẹn. Lóòótọ́ a mọ̀ pé ìjọba ní tiẹ̀ tó ṣe lóòótọ́ a mọ̀ pé àwọn kan tó ń họ́ọ̀dù epo ní tiwọn tí wọ́n ṣe lóòótọ́ la sì mọ̀ wípé àwọn kan tó ń tepo ń 350 naira iye tí wọ́n ń gbà ni iye táwọn náà ń gbà ló mú wọn tàbí àwọn bá tà tó bẹ́ẹ̀ yẹn wọn ò lè jèrè torí owó ribiribi ni wọ́n ń gbélé fún wọn. Àwọn tí wọ́n ta epo ní normal price àwọn ilé epo kan wà tí mo polówó wọn gbà kan tí mo polówó wọn mi fẹ́ tún dárúkọ báyìí tí mo polówó wọn Ọlọ́run Elédùmarè ń gbọ́ àwọn náà ti fi owó díẹ̀ kún normal price nísìnyí torí wọn ò rí gbà bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n owó tí wọn kò it's not as high as 300 350 yẹn no so wọ́n sì maintain pé àwọn ní ẹ̀rí ọkàn. So ọ̀pọ̀lọpọ̀ wa náà là ń ṣe investigation ǹjẹ́ táwọn ń tà pẹ̀lú iye tí wọ́n ń rí gbà lọ́hùn-ún ní ìfẹ́ mọ́ fọ́ gbogbo ẹ̀ wẹ́wẹ́wẹ́wẹ́ iye tí wọ́n ń rí gbà lọ́hùn-ún àwọn náà normal èrè tó yẹ kí wọ́n jẹ nígbà tí wọ́n ń ta normal yẹn náà ni wọ́n sì ń jẹ lórí bí wọ́n ṣe ń tà tí wọ́n fowó díẹ̀ kún yẹn. So kì í ṣe gbogbo àwọn tí wọ́n ń ta epo tó wó yẹn lé díẹ̀ kì í ṣe gbogbo wọn la lè ṣépè fún. Ntẹ́pẹ́ wa fi lè mú ọ ni pé tó bá jẹ́ wípé wọ́n mọ̀ọ́mọ̀ ń cheat wa ni. Now ibi tí mo wá ń lọ rèé sà mà nínú owó tí ẹni yẹn fún mi ẹ wò ṣéǹjì tó kù lọ́wọ́ mi ni màá sọ bí mo ṣe náà àwọn èèyàn tí èèyàn kọ̀ọ̀kan tèmi náà believe pé mo lè ràn lọ́wọ́ ẹni àfọ̀ntọ́rọ́ ẹni àfọ̀nkọ́bọ̀ àṣe ní bá gbára ṣe mọ̀ mo wá lọ sí ọ̀dọ̀ obìnrin kan tí mo mọ̀ pé òun ní kíní rẹ̀ dínwó jù nínú àwọn tó ní POS lọ́dọ̀ wa tá a máa ń gbowó lọ́wọ́ ẹ̀ òun sì máa ń gba bíi 500 naira lọ́wọ́ tá a bá gba 5,000 ìṣirò 100 naira per 1,000 so gbogbo àwọn yòókù ó jù bẹ́ẹ̀ lọ 1,000 lórí 5,000 ẹlòmíì tí ó sọ fún ọ pé 1,200 ló máa gbà lórí 5,000
bí tàwọn yẹn ṣe rí nìyẹn. Bọ̀ síbẹ̀síbẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò kì í ní bí àdúgbò wa ṣe tóbi tó lè jẹ́ 2 tàbí 3 péré làwọn tó máa ní. Bọ̀ ọmọbìnrin yẹn kò kì í dẹ̀ ń rówó gbà púpọ̀, kò dẹ̀ kì í sábà gbà ju 1,000 lọ lórí 500 nígbà tẹ́lẹ̀. Gbà tó di pé gbogbo ẹ̀ nira tán pátápátá. Ok, 500 gan ló sì ń gbàdí sí. Nígbà kan wà tó fi 200 kún. Nígbà tó fi 200 kún yẹn 1,500 làwọn kan ń gbà lórí 5,000. So mo wá wò pé now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tóun náà lè ràn lọ́wọ́. Àwọn oní 1,000 máa wá, àwọn kan wà tí wọ́n gba 1,000, àwọn kan wà tí wọ́n gba 2,000. Tán ní nìyẹn, kò sí nǹkan kan nínú báńkì àkáǹtì wọn. So mo wá lọ bá, mo wá mú 50,000. Mo wá débẹ̀, mo ní madam èló ni mo lè rí gbà lọ́wọ́ yín. Wọ́n ní òun ò ní sísì báyìí pé kódà owó díẹ̀ tó ń rí fún àwọn èèyàn torí woman yẹn ń wọ́n ń ta oríṣiríṣi nǹkan nínú ṣọ́ọ̀bù yẹn. So pé ìwọ̀n owó tó ń pa láàárọ̀ yìí gan bóun ṣe ń pa bẹ́ẹ̀ ni àwọn èèyàn kọ̀ọ̀kan ń gbà, àwọn ní 1,000 ní 2,000 fún mọ̀ pé kébi wọ́n mọ̀ pa wọn kú. Mo wá rí i pé ọmọbìnrin yẹn ti justify nǹkan tí mo fẹ́ ṣe. Mo wá ní madam, mo wá ka 50,000, ẹ gba 50,000. 50,000 yìí ẹ má fi ní àwọn èèyàn lára rárá. Ṣé ẹ mọ̀ pé èmi ò ní ìdí nǹkan kan tí mo fẹ́ gbà lọ́wọ́ yín. Èyí tẹ́ ń fowó kún rẹpẹtẹ, iye tẹ́yìn náà rí gbà lẹ fi ń fìyẹ kún. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé mi ò gba kọ́bọ̀ lọ́wọ́ yín sìn. Tẹ́ ẹ bá ṣe ní normal price tí ẹ̀ ń ṣe tẹ́lẹ̀ tó jẹ́ pé 100 naira máa ń san lórí 5,000. Tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ rí pé sọ́ọ̀tì torí pé mi ò béèrè nǹkan kan lọ́wọ́ yín. Ẹ gba 50,000 yìí. Mo wá kọ account number tèmi fún wọn. Ẹ transfer 50,000 sí àkáǹtì. Mo fi Ọlọ́run Olódùmarè búra bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìgbà wọn àti transfer owó yẹn sí mi. Bọ̀ tí ò jìnnà sí ilé tí mò ń gbé ni. So tí àwọn èèyàn kan bá fún wa ní ìdẹ̀rùn, ẹ jẹ́ káwa náà transfer sáwọn ẹlòmíì. Irú èmi ń sìn, mi ò lówó lọ́wọ́ báyìí. Mi ì ní parọ́ fún yín, mi ò ní. Because àwọn èèyàn kọ̀ọ̀kan tó yẹ kí èèyàn náà ó ṣe dáadáa fún, ẹni tá transfer 5,000 sí, ó ní 10,000. Àwa náà ń ṣe látòrí àkáǹtì wa bó tẹ̀ jẹ́ pé kò sówó gidi ń bẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run máa fi iṣẹ́ ọwọ́ wa lórí ìyẹn, Ọlọ́run máa fi dá wa lẹ́jọ́ torí pé àwọn ọmọ tèmi náà ń ráàánú gbà níbikíbi tí wọ́n bá lọ nítorí pé èmi máa ń bí gbogbo èèyàn ò mọ̀, èmi mọ̀ pé èmi máa ń ṣàánú. Èmi mọ̀ lọ́kàn ara mi pé mo máa ń ṣàánú. Gbogbo àwọn fámìlì mi náà sì wà mọ̀ pé mo máa ń ṣàánú. Kódà àwọn ọmọ mi ti pè mí kalẹ̀ rí. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ eléyìí mo fẹ́ sọ sínú afẹ́fẹ́ ni gbogbo àwọn ọmọ mi náà ní ó gbọ́. Àwọn ọmọ mi ti pè mí kalẹ̀ rí pẹ̀lẹ́gbọ́n mi tí wọ́n ń fẹjọ́ mi sùn pé ọ̀pọ̀lọpọ̀ orí tó yẹ kémi ò ṣe fáwọn ọmọ aláàta ni mò ń ṣe fún. Kò dẹ̀ rí bẹ́ẹ̀. Ìjọ tọ́rọ̀ yẹn wáyé, school táwọn ọmọ mi ń lọ ní secondary school ńgbà yẹn, owó gidi díẹ̀ là ń san, bíi 85,000 là ń san nígbà yẹn ni o. Ọ̀rọ̀ tí mò ń sọ bí torí mo ti kó dé Ìbàdàn gan nísìnyí, ó ti lé 12 years. So ọ̀rọ̀ kí n tó kó wá sí Ìbàdàn ni o. Kí n tó kó wá sí Ìbàdàn kọ́ mọ̀ mi kankan tó wọ yunifásitì ni mò ń sọ yìí o. So now wọ́n bíi 80-something thousand. Now ẹnìkan wá sílé ọ̀dọ̀ mi, ó wá fi ẹjọ́ ọ̀rẹ́ mi sùn mí pé owó school ọmọ wọn mọ́ ọ̀pọ̀lọpọ̀ gbà ló jẹ́ pé òun lòun ń san, ṣùgbọ́n òun lówó lọ́tẹ̀ yìí. Ọ̀rẹ́ yín ò dé bẹ̀ wọ́n up till now àwọn ọmọ òun wà nílé, wọn lọ sí school. Àwọn ọmọ yẹn ò lọ sí school. Tọkọ òun bá dé òun á gbóòórùn ọtí lẹ́nu ẹ̀. Mo ní mọ́tì ẹ̀ kọ́kọ́ rò yẹn ná. Ọ̀rẹ́ mi lè ra ọtí ìgò kan fún un, tó bá mu tí ìgò kan wà gbóòórùn lẹ́nu ẹ̀. Ó lè jẹ́ pé kò sówó lọ́wọ́ ẹ̀ rí. Inú mi dùn pé kì í ṣe pé wọ́n náà sọ pé kì í ṣe rárá. Ìgbà tó bá wà ó ń ṣe, but ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n náà ń ṣe, but òun náà ló dáwọ́ náà ló kówó. So ìgbà tí ò bá sí káfí ọ̀tún wẹ òsì káfòsì wẹ ọ̀tún náà ni ọwọ́ fi mọ́. Èló wá ní owó tí ẹ san ní part time fún school ọmọ yẹn?
ó ní 20 bóyá 24,000 àbí nǹkan ló pè báyìí. Èmi tí mi ń wá 80 something thousand, gbogbo owó tó wà lọ́wọ́ mi ò tí ì ju bí 50 something thousand lọ. Mo dẹ̀ mú owó yẹn, iye tó ń nídìí yẹn, mo dẹ̀ yọ fún un. So àwọn ọmọ mi kan wá rí wọn á lọ sọ fáwọn yòókù. Ló wá di nǹkan tí àwọn ọmọ yẹn ń sọ̀rọ̀ lé lórí. Wọ́n rí bí ẹni pé bígbà tí mo lóyún sínú, tí mo fi nǹkan tí mo fẹ́ fi bí ọmọ tí mo fi tọrẹ lójú wọn. Ṣùgbọ́n lọ́jọ́ náà lọ́hùn, mo pa àwọn náà, wọ́n ti rí justification àwọn nǹkan tí mò ń ṣe. Àwọn ọmọ mi mọ̀ pé mo máa ń ṣàánú. Wọ́n rí justification nǹkan tí mò ń ṣe torí pé gbogbo ibikíbi táwọn ọmọ tèmi náà wà ni wọ́n ń rí àánú gbà lọ́wọ́lọ́wọ́ báyìí. So téèyàn bá ṣe rere yóò kó rere, téèyàn bá ṣe bí yóò kó bí. Ò nídìí láti ẹ̀ ti jẹ́ kéèyàn mọ̀ pé òun ṣe rere torí yóò ṣe fún yàn, Ọlọ́run ló ń ṣe é fún. Ọlọ́run ni ẹni tó máa san padà fún ẹ. Tó bá kù owó tó bá fẹ́ fi jẹun, tó wá rí pé ẹni yìí yóò tó ẹ, àdánwò bá eléyìí, kò sí bí eléyìí tiẹ̀ ṣe lè rí, èmi sì lè lọ sọ́dọ̀ rẹ̀ láti jẹun. Tó kù 1,000 naira àbí 1,500 tó fẹ́ fi jẹun lọ́wọ́, kó 1,500 yẹn fún ìwọ, ọ̀pọ̀ Ọlọ́run lẹ́jọ́ nìyẹn. Ẹ rí i pé subsidy Ọlọ́run ó ní agbára burúkú. Wà á rí i pé 1,500 tó fún yẹn, o lè mọ́ tí ìrìn 30 minutes tó fi 5,000 gbà, tàbí o lè rí 100,000 gbà lórí ẹ̀. Iṣẹ́ owó Ọlọ́run nìyẹn. So ẹ̀yin èèyàn, mo bẹ̀ yín, ẹ jẹ́ kí àwa èèyàn, ẹ jẹ́ ká ṣe dáadáa. Ẹ má jẹ́ ká wa ara wa náà tún fara nira wa. Ìwọ tó rí owó gbà lọ́nà rọrùn, tàbí ẹnìkan ràn ẹ́ lọ́wọ́ bí mi ṣe ṣèrànlọ́wọ́ fẹ́ nìkan, tó wá jẹ́ pé owó yẹn náà ó sì gbé lérí pé lórí 5,000 ó gba 500 tàbí kó gba 1,000 tàbí kó gba 1,500. Bó bá yí ò bá rí ètò ọ̀run kọ́. Gbogbo ìpè tá à ń ṣẹ́lé àwọn ìjọba yìí, díẹ̀ máa mú ẹ ń bẹ́ẹ̀. Torí wípé kì í ṣe ìjọba náà ló ń dá kíní sí wa lọ́rùn tó báyìí, àwa là ń dá fúnra ara wa. Ẹni bá sì ṣe rere ni ire ó tọ̀. Ẹni bá ṣe ibi ó bá. Mi ìfẹ́ kí n máa ṣépè léyìn káwọn èèyàn rí mi bí elépè. Ṣùgbọ́n wọ́n tó bá ṣe dáadáa ó bá ẹ. Wọ́n tó bá ṣàbúrú àbúrú ó bá ẹ. Ẹ jẹ́ ká ní human's feelings. Àwọn èèyàn kan wà tí wọ́n láti tọrọ ni kí wọ́n tó lè rí oúnjẹ jẹ. Situation wo la fi rú àwọn èèyàn yẹn sí? Ibi tí Nàìjíríà bàjẹ́ dé sìn, Ọlọ́run nìkan lọ́ba tó lè tọ́ sí. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn kàbá yẹn, ẹ mọ̀ pé nítorí kára ó lè ní ẹyọ ẹnìkan ni wọ́n fi ń fara ní gbogbo wa yìí. Tó bá wá rí bẹ́ẹ̀, ṣé ẹ mọ̀ pé ó yẹ kí sympathy wa kó lọ sọ́dọ̀ ẹni tí wọ́n ti torí ẹ̀ fara ní wá. Wọ́n máa ń kọrin kan gbà yẹn, wọ́n ní ẹni màmá torí ẹ̀nà mí ni wọ́n padà fẹ́, ẹni bàbá torí ẹ̀nà mí ni wọ́n padà fẹ́. Orin yẹn ni mo fẹ́ ká fi justify nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Torí pé nǹkan tí wọ́n fẹ́ fi ṣe ni pé kẹ́ ẹ mọ́ bá káwọn tí ó dìbò mọ́ bá dìbò fún APC kan rí pé ìnira wà lọ́wọ́ báyìí. Ìnira tó dẹ̀ wà lọ́wọ́ yìí kì í ṣe APC ló dá lẹ̀ o. Kò ní yé yín, àwọn ẹ̀yin tẹ́ ṣe pé ṣé ẹ̀ tó máa ṣépè náà lórí tí mò ń sọ yìí. Ṣùgbọ́n tó bá jẹ́ tí mò ń sọ yìí, tó bá jẹ́ pé mi lè pè tọ́ sí, yóò bá mi. Tó bá jẹ́ pé ẹ̀yin lè pè tẹ́ ẹ̀ ń ṣe tọ́ sí, yóò bá yín. Èmi ò ní kẹ́ ẹ mọ̀ ṣépè. Ṣùgbọ́n pé tó sẹ́yìn tó bá tọ́ sí mi yóò mú mi. Tí ò bá tọ́lọ́ bá wá rí pé kò tọ́ sí mi, yóò mú ọ, yóò ṣẹlẹ̀ sí ẹ, yóò ṣẹlẹ̀ sọ́mọ ẹ, yóò ṣẹlẹ̀ sí gbogbo dúkìá ẹ bẹ́ẹ̀ lórí ní tó bá sọ. So tí mò ń tún àdá sọ fún wa ni wípé ẹyọ ẹnìkan ni wọ́n ń fi ọ̀rọ̀ yìí ni wọ́n fẹ́ fi kó bá. Òun náà ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Àwọn tí a dẹ̀ ń pè ní kàbá, àwọn kàbá yẹn náà ni wọ́n ń ṣe. Torí wọ́n pè t'Aṣíwájú Bọ́lá Ahmed bá wọlé, ìyìn táwọn ń jẹ tán. Torí pé kì í fẹ́ kì í gbà ni. Wọ́n mọ̀ pé kì í fẹ́ kì í gbà. Wọ́n bẹ̀rù pé kò bá wọn play game. So bí wọ́n ṣe mú kúrò lójú ọ̀nà ni wọ́n ń wá. So táwa náà bá wá ti wá mọ̀ wípé
bí wọ́n ṣe mú kúrò lójú ọ̀nà ni wọ́n ń wá táwọn náà bá ti wá rí wípé tó bá jára wọn ni wọ́n mọ̀ ṣiṣẹ́ bí ó ṣe wọlé ni wọ́n ní ṣiṣẹ́ alátakò bí ó ṣe wọlé táwa náà bá ti mọ̀ yẹn. Mo bẹ̀ yín ọmọ Yorùbá, ẹ jẹ́ ká fi gbogbo ohun tá a bá ní láyé ẹ jẹ́ ká fi sọ́pọ́ọ̀tì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Àwọn èèyàn kọ̀ọ̀kan súnmọ́, àwọn èèyàn kọ̀ọ̀kan tó súnmọ́ yẹn wọ́n dẹ̀ mọ irú èèyàn tó jẹ́. Gbogbo wa ni mo dẹ̀ ti ń sọ àwọn èèyàn tó ti ara Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jẹ́ èèyàn ní ilẹ̀ Yorùbá, ní ilẹ̀ Ìgbò, ní ilẹ̀ Haúsá, wọn ò lóǹkà o. Àrísì tó fi ń ṣe tí ò fi jẹ́ ilẹ̀ Yorùbá nìkan ló ń ṣe sí tó ń ṣe ilẹ̀ Haúsá tó ń ṣe sílẹ̀ Ìgbò nígbà kan iná jó ní Haúsá ó fún ọ lówó kan bóyá 50 million àbọ̀ 100 million. Kò sí pé táwọn ọmọ Yorùbá ò ṣe tán bí ẹni pé kò tiẹ̀ ṣe nǹkan kan sílẹ̀ Yorùbá tán mọ́, kò ṣe nǹkan kan sílẹ̀ Yorùbá rí. Irú ọpọlọ wo nìyẹn torí Ọlọ́run? Èèyàn ṣe é ṣe pé ó ní vision pé at least òun ti pẹ̀lú lágbájá òun tó fi di head of state, òun pẹ̀lú tàmọ̀dò tó fi di òun ṣiṣẹ́ fún làkàṣègbè tó fi di head of state. So àsìkò tóun dájọ́ fún wọn yẹn òun náà láti kó àjọ tòun. Àsìkò ó wá ń ṣiṣẹ́ pé ìgbà tó bá di pé òun ó kó àjọ kí discrimination tribe or tribal thing kó má bàa jẹ́ barrier. Ó ṣe sọ́tún ó ṣe sósì tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yìí náà rí i pé ńgbà primary ibẹ̀ rí i pé gbogbo àwọn gọ́fúnà Òkè Ọya ni wọ́n concede fún. Skill concede táwọn yẹn concede fún wọ́n rí wípé gbogbo nǹkan ló ti ṣe fáwọn, wọ́n dẹ̀ rí wípé ó ti ṣe dáadáa sáwọn ọmọ àwọn èèyàn. Kò nídìí kì í ṣe ọjà táwọn kì í ṣe ọ̀gẹ̀dẹ̀ dúdú tí kì í yá láti tà bíi pupa. So wọ́n rí pé kì í ṣe ọ̀gẹ̀dẹ̀ dúdú, wọ́n rí pé àwọn ò nídìí àti tó ṣe káwọn kan tiẹ̀ máa sọ lásán nípa tó ṣe sẹ́yìn is enough. Torí ìdí èyí mo bẹ̀ yín o ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo tí màá sọ lórí ọ̀rọ̀ òṣèlú ni ẹni tó bá tẹ́ lọ́rùn wò, ìwọ tó bá tẹ́ lọ́rùn jẹ́ nǹkan tí mò ń sọ wọ̀ ẹ́ létí. Tó bá pẹ́ tó bá yá á tún padà rán wa létí pé bá a sọ bẹ́ẹ̀ gbà yẹn ẹ̀yin tẹ́ ẹ bá sọ̀tá ẹ mọ̀ pé ẹ bá yàn sọ̀tá kọ̀ọ̀kan lọ́hùn, ẹ bá yàn sọ̀tá kọ̀ọ̀kan lọ́hùn tí ó ṣe ni ó ṣe. Ó bẹ́tà ká fọwọ́sowọ́pọ̀ lórí bí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ṣe di olórí orílẹ̀-èdè yìí. Tó bá dorí olórí orílẹ̀-èdè yìí tán á wà lẹ́nu ọ̀rọ̀. Àwa gbogbo táwa nídìí a ti béèrè lọ́wọ́ ẹ̀. Ẹ̀ẹ̀mẹ́ta ní Yorùbá World Congress ti gbé lẹ́tà fún. So gbogbo nǹkan táwa nídìí pátápátá gbogbo ẹ̀ láti ṣe. Gbogbo tá a nídìí pátápátá láti gbé fún wọn. So mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ̀yin èèyàn ojú òní tì yín o. Ọwọ́ rẹ́bẹ́tẹ́ tó kù yìí ọ̀rọ̀ olóṣèlú ni màá máa sọ. Màá dẹ̀ tún máa mú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ happening ní ilẹ̀ Yorùbá àti Nàìjíríà lápapọ̀. Léè tí ò sí ẹja ń bá kàn bẹ́ẹ̀ tó jẹ́ pé bó ṣe rí nìkan ni wọ́n máa sọ fún yín. Èmi ò mọ bí torí mo lórúkọ mi ì dẹ̀ ní parọ́. Bí èèyàn mi bá sọ̀rọ̀ tó jó òótọ́ téèyàn bá gbé mi ṣépè mo mọ̀ pé níjọ́ tí wọ́n bá jẹ gba arọ́ tán wọ́n padà jẹ gba òótọ́. Níjọ́ tí wọ́n bá rí òótọ́ wọ́n mọ̀ pé àwọn ti forí gba gbogbo èpè táwọn ṣe yẹn. Wọ́n mọ̀ pé èpè yẹn ti wà lórí ọmọ àwọn àtìyàwó àwọn àtàwọn àti fámílì àwọn. So ẹ̀yin èèyàn títí ìjọ́ mélòó tó kù tá a di ìbò ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ yín ẹ̀yin Yorùbá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká gbé bàbá wa Bọ́lá Ahmed Tinubu ká gbé dépò. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn ojú òní tì yín ẹ ṣé gan-an o.